ẹ̀wù tá a wọ̀ yí ẹ̀gbin bẹ́ẹ̀ oúnjẹ tá ń jẹ ẹ̀gbin bẹ́ẹ̀ omi tá mu ẹ̀gbin bẹ́ẹ̀ owó tá ná ẹ̀gbin bẹ́ẹ̀ kò sí ẹ̀dáhùn tí ń bẹ láyé tí ò sí haramu nu ti ń jẹ ẹlẹ́bàá wa lè jáde kó wọn jẹ haramu kọ́ yá jáde pé èmi lágbájá o jọ́dí ti ń bẹ o gbogbo oúnjẹ tí ń jẹ dùn ní àtomi tí ń mu àtowó tí ń ná kò sí haramu bẹ halali ní gbogbo tí ń ná kò sí. abẹ́yẹn àfa mo sì wí tọ̀ gbogbo iná gbà bẹ́ẹ̀ tọ̀ àti ẹ̀mbọ́ àbá àtẹ̀mí náà o kò sí ẹni tí ò jẹ ẹ̀gbin àwọn bàbá àtàwọn àwọn ti jẹ ẹ̀ta àwọn ti jẹ ẹni wọn ní nítorí káwọn má bàa jẹ dọ̀tí bẹ́ẹ̀ nìkan bá fún wọn ló wọn ní nbolo tiri wọn ní sẹ́wọ̀n ló ń ṣe wọn tọ pínpín rẹ̀ àfi kún wọn ma aṣílù owó ni kó tó di pé owó yìí ti wà nínú wọn ti rí hálù fún ákìlù yẹn wọn ni bí ọ̀nà tó gbà wá rè wọn wá fi owó wọn sínú hílù pé hílù ni ọ̀yà mu wa tọ́ba jẹ́ àràmù ni wọn ní àwọn ọ̀fẹ́ tọ́ra wọn èyí tọ́ba rújú tọ́ba ní ṣubú à wọn làwọn ọ̀fẹ́ ni wọn ní máa gbé lọ tọ́ra àmàbí tó ti rí owó ni ẹ̀yin àfa ìjẹ́ nìkan gbówó fún yín ìjẹ́ béèrè má ẹni ọ̀sán sọ owó sí yín pé akérèmọ́kùnrin làwọn ti rí yín pẹ́ afábíwájú ó pẹ́ láyé wa ẹ̀rọ kẹsẹ̀ dàkà nọ́mbà ọwọ́ sẹ́ndì 1 million sí afábíwájú ìjẹ́ béèrè lọ́wọ́ rẹ̀ wípé lágbájá wa owó tó sẹ́ndì yìí pọ̀ o níbo ló ti rí ṣe béèrè ntẹ́ sọ fún un ni wípé pẹ̀lú ògùn ọlọ́run gbogbo bí ọba lọ ọ máa lọ ó sì máa dé dáadáa bẹ́ẹ̀ lèmi náà o bẹ́ẹ̀ lèmi náà o àbíká tọ́ra ẹ jẹ́ kí sìgìfáàrù wọn pọ̀ ju àwọn bàbá àtàná lọ tòun ti bá àwọn bàbá àtàná wọn ò ṣe jẹ̀gbin ìsìgìfáàrù wọn tún wá pọ̀ ju àwa tá à ń jẹ̀gbin lónìí gan lọ. ọgbọ́n kò sí ẹni tí ń bẹ nù wa tí ó jẹ haram ó ti yé báwọn ọ yà já mi bí eyín náà ó ti yé báwọn ọjà mi èmi sì máa ń sọ kí ẹ bá já mi pẹ̀lú ẹ̀rí náà lọ́sàá mọ́ wa tí ó fi já mi ọ wà mẹ́rin wa gbogbo owó tó wọnú àkáǹtì rẹ àkáǹtì statement of account ọ máa wá tọ àwọn kọ̀ọ̀kan tí wọ́n fún ọ lówó ọ̀hún tán sẹ́ǹdì ẹ̀ sí ọ máa yọ owó èbó tó gbà ẹni ó gbowó lọ́wọ́ èbó ìwọ lọ́wọ́ bá wí pé bá sì rí wọn ò ṣe ní tú pé bó ò ṣe ní wá wọn ó sì gbá nù tẹ́ èbó fún jẹ̀mọ́ kò sí ọgbọ́n tá a fẹ́ dá àmọ́ ntí mo fẹ́ ká gbìyànjú ká lè ṣe bí n bá ṣe wáàsí rẹ̀ wípé oníkálukú ó kò ń bi àràmù o bá a bá ṣe wáàsí rẹ̀ ntẹ́mi gan ò lè ṣe ní sọ fún yín pé ẹ ṣe ni. La ilaha illallah. Wọ́n kálukú ẹ àfa ẹ má jẹ haramu má o wọ́n mùsùlùmí òdodo ẹ kú ń bẹ haramu ọlọ́run láì gbọ́dọ̀ débi haramu ntí mi náà ò lè ntí ìlẹ̀ kú ń bẹ òun ní sọ pé ó kú ń bẹ ni òyìṣẹ́ ni ó lè kú ń bẹ tálíkì àmọ́ òfìdé ìyẹn sọ àwọn àlú àwọn Saudi o àmọ́ Nàìjíríà yìí ibi tẹ́sán ti wá lọ́hùn o halali bẹ́ẹ̀ haramu bẹ́ẹ̀ lọ́dọ̀ tí wọ́n ní alhalalu bayinu wal haramu bayinu wà bẹ́yìn náà wọ́n máa wọ́n múrù mustabi'atu ní Nàìjíríà lọ́wọ́ ọ̀dọ̀ wa ni mustabi'atu lẹ̀ umur tó wà láàrin halali àti haramu ni nígbà wọn wá lọ torí ọ̀rọ̀ yìí mo ṣe research lórí ẹni pé èéṣe gbogbo wa ṣe wá tẹ̀rì sí bí haramu báyìí àwádìí ẹ̀ máa bẹ́ẹ̀ gbọ́ wá ní ṣe wà láì níwájú ibi ó ti rí ẹ̀ṣẹ̀ ẹ̀rá kò ní ṣe kí ló ń ṣe ọmọ kan wá tẹ̀lé lọ ọmọ kan tẹ̀lé tani lọ tí ń bá ń pẹ́ gan kó tó fi kalẹ̀ tó bá tún fẹ́ máa ṣàròyé ni kí wọ́n ṣàròyé gbé ń tó gbé lẹ̀ tọ́lọ́ lè tó dàárò pé ẹ̀rá kò ń bọ̀ wá mo fẹ́ rìsífù kọ́ọ̀lù kan sákọ̀ gbé ihun kalẹ̀ ná ẹ̀yin àfà ọ̀nà àbáyọ wádà ìkẹ́kẹ́ lọ́nà àbáyọ ní solution wa nù Al-Qur'an ẹjẹ́ asáré bóun ni dáadáa wa pẹ̀lú Ọlọ́run yóò ṣe pọ̀ dé ojú àmì innal hasanat yuzhibna sayyi'at dhalika dhikra lidhakirin bóun ni dáadáa wa ó ṣe pọ̀ dójú àmì sẹ́ẹ̀rí gbogbo bá ti wì í bá a ṣe gbé dálkìámọ̀ nù àlebọ́ kò sí ọgbọ́n tó fẹ́ dá
bọ́ọ̀ bá wá jẹ haramu mọ́ ọ̀nà míì tún bẹ tọ́lọ́wọ́ tuntun mu ọ gbọ́ ọ̀dà ọjẹ́ aláàlẹ́ ọjẹ́ ntọ́mọ́ ó tún wọ ọ̀nà míì ọlọ́wọ́ tún mu ọmọ mi. àmọ́ ayé àkẹ́ńbẹ́nu alukurani ti ń wí pé ومن ثقلت موازينه فهو في عيشة راضية ومن خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية من ثقلت موازينه وأما من ثقلت موازينه ẹwọn kan ìtumọ̀ àyà gan-an òun ló jẹ́ àmà wípé kò sí bá a ti fẹ́ dé àlùkìyàmà kò sí bí ẹrù rẹ̀ ṣe lè wọ́ dá tó tí wọ́n bá tu wọ́n gbá ẹ̀gbin nínú ẹrù rẹ̀ kò sí ẹni tí ó dá àlùkìyàmà tí ò ní sẹ́gbin bẹ́ẹ̀ lẹ́yìn àná Muhammad kan àtàwọn anbiya Allah al-anbiya wal mursalun àwọn nìkan látòrí àwọn sàhábà èdèrí àwa yìí kò sí ẹni tí ó dal kìyàmà tí ò ní gbé ẹ̀gbin kun tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ọmọ níwọ̀n ó sì pọ̀jù ra wọn lónìí báwo láti fírì iwájú Ọlọ́run ẹjẹ́ asọ́ra o ibi abákùsí níbẹ̀ ẹjẹ́ adìkù ẹ gbọ́ ẹjẹ́ adìkù kọ̀sọ́gbọ́n tá a dá tá a ní gbé ẹ̀gbin lọ o àmọ́ ẹ má jẹ́ gbin wọn pọ̀ o Ọlọ́run ti sọ fún wa ọ̀nà tá a gbà tó wọn fi ṣàánú wa ó yìí ti mọ̀ pé túláàsì àkó ẹ̀gbin wa nù ń takò wa ọwọ́ ni máa ń sàkù láti mà wá sí tá a bá gbé sí scale mà wá sí inú asanat ọwọ́ gbé pẹ́ ju mà wá sí inú sẹ̀yàátì lọ máa ń sàkù láti mà wá sí inú lẹ́tì mà wípé ẹ̀gbin wà ń bẹ̀ á gbé méjèèjì kalẹ̀ ni á wà gbé dáadáa tó ṣe láyé hasanatu ẹ agbe sórí scale agbese yaati ẹ agbe sórí scale hasanatu wa wọ 60% ṣe yaati wa di 40%. bọ́bá yẹ pé bẹ́ẹ̀ lè yẹn gbé déwájú Ọlọ́run fa owó àfihàn àyíṣà tó rà. فهو في عيشة راضية Ọlọ́run ni yóò máa bẹ́ẹ̀ nù kẹ́. وأما من خفت موازينه ẹni tí mà wá sínú hasanatu ẹ tó bá gbé 40 dáadáa rẹ̀ tí aburú rẹ̀ wá gbé 60 fa فأمه هاوية. àwọn yìí wọn iná hawiya ni wọ́n máa wọ̀ èyí wọn nù ẹ̀ńtáyà ń sọ fún wa nù dáadáa wa gbọ́dọ̀ gbé pẹ́ ju àyídá lọ àwọn àfáà wa ní kí ló lè mú dáadáa wa gbé pẹ́ ju àyídá lọ Ọlọ́run ti wá júwe rẹ̀ fún wa Ọlọ́run ti júwe ọ̀nà fún wa tó bá yẹ pé dáa pé mo fẹ́ perfect ò lè perfect bá a ti ń dì í lọ gbogbo ń tà ń dì í tó bá dàlù kìyàmà ká Fatima wá sí nùnà ẹ gbọ́ yọ lọlẹ̀ fèè aburú ọ̀wà ga kí ló lè mú dáadáa wa bó ti wù ọ́ mà nínà kí ló lè mú un tí ó fi ní scale Ọlọ́run ti tú àṣírí ẹ̀ fún wa òun ní fi ń sọ wípé àsàlátù ṣíṣe tá a bá pọ̀ nínú àsàlátù fà nàbì tá a bá ti pọ̀ bẹ́ẹ̀ tá à ń ṣe tá a dákẹ́ rẹ̀ tá a jẹ́ kí àsàlátù ọ̀ pọ̀ fún dáadáa huwa alladhi yusalli alaykum. wa malaikatuhu. èmi Ọlọ́run náà máa wá da ìkẹ́bù yín àtàwọn màláíkà li yukhrijakum mina dhulumat. Sulmati àwọn òkùnkùn tẹ́ ń gbé bọ̀ wá dùn èmi Ọlọ́run tó jí àwọn ẹ̀ṣẹ̀ tó pọ̀ ju dáadáa yín lọ tásàlátù bá wá pọ̀ àsàlátù ni láwa dàlú á dàálù gbogbo ń tẹ́ ẹ ṣe ń dáadáa bó ti wù ọ́ ma bá a bá ti dàálù bẹ́ẹ̀ á wá yọ yín kúrò nínú òkùnkùn ẹ̀ṣẹ̀ á dùn yín sínú mọ́lẹ̀ dáadáa àsàlátù ni ó jẹ dáadáa rẹ̀ ó gbé pẹ́ àwọn tó wá yẹ pẹ́ nu tí wọ́n ń dì lọ́dọ́ dá ọ lójú pé ní tí mo kó lọ́wọ́ yìí náà tó ọ́ dàlù kìyàmá gbogbo gágá tó pé ń dáadáa ń Ọlọ́run ọ̀ yọ ọ́ lé ọlọ́wọ́ báyìí kò ní sí nǹkan kan bẹ̀ ma àná Muhammad náà là ń retí kó sì pẹ́ wa lérí ẹ̀ṣẹ̀ wa. sẹ́mi pé ìran méjì la pín sí ni àbí ìran àwọn akẹ́kọ̀ọ́ Fatima wá sínú àwọn orí nǹkan kan gbé dọ̀hún àwọn ọlọ́mọ náà ìran akẹ́ni Sakulatima wá sínú àwọn rí nǹkan gbé dọ̀hún ó gbé pẹ́ àwọn ọlọ́mọ àlìjẹ́nà ọ̀hún kun ìran ẹlẹ́ẹ̀kẹta àwọn ni Ashabul A'raf
àwọn ashabul arafi yẹn àwọn istawati hasanatuhum wa sayyi'atuhum àti dáadáa wọn àtàyídá wọn ó jẹ́ 50-50 dáadáa 50 àyídá 50 ó ti yé ni wọ́n gbé déwájú Ọlọ́run àwọn yìí wọn Ọlọ́run nìtọ̀ ẹjọ́ ti yín ni wípé ní wọná la ila aljanna wala ila an-nar ní wọná ẹ̀sìn wà aljanna torí 50-50 lẹ́gbẹ́ wa ẹ̀yẹn àyè kan bẹ tí wọ́n pè ní àárọ̀ àyè yẹn ń bẹ láàrin aljanna sínú náà òun gaba yìí ebè làwọn dùn sí ọrùn wọn wà gùn wọn ó ti ga débi pé wọ́n máa wo fẹ́ǹsì iná wọ́n sì máa wo fẹ́ǹsì aljanna báwọn ará aljanna bá pè wọ́n ní salamu alaikum bẹ̀ wọ́n salama sí àwọn ará aná àwọn náà wò pé lágbájá ìwò là ń ṣe ń bẹ̀rẹ̀ ani tó ń kó wá ní o atẹ́gùn náà fẹ́ sí atẹ́gùn aljanna ó sì gbẹ sí àwọn àṣẹ abúlé àràfin nù ó ti wọn àgbákò tún ní èyí náà tún dà èyí tó dáa náà ni kí mọ̀ wá sínú rẹ̀ ọ́sàkù láti kó o lè bá a rí inú kẹwọ̀ báwo ni màá wá sínú wa òsùn wa wá sí wá gbé pẹ́ lálkìyàmà al-istighfaru was-salatu ala nabi.